ìmọ̀ ju gbogbo nǹkan lọ ìmọ̀ ní bí ọlá ìmọ̀ ní bí owó ìmọ̀ ní bí iyì ìmọ̀ téèyàn bá ní yóò wá fi ọlọ́kàn balẹ̀ dáadáa yóò mú ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ dáadáa onílárí àmọ́lá ìdájọ́ tòní lórí tàdọ́sọ̀ kan pọ̀ sọ̀kalẹ̀ lórí ìdájọ́ rẹ̀ tó ń wò lónìí òun dáadáa lọ́la ó ní alifiya tòun ó ju alifiya tàfà òun lọ níbi tí ń ti ń kọ́ lọ́wọ́ ọlọ́run fẹ́ fi karama àfa rẹ̀ hàn àwọn ẹni ọlọ́run wọn ikú wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata àwọn ẹni ọlọ́run wọ́n máa yípo padà ni wọ́n ikú láàrin ìgbà tẹ́tí alifiyatu ka'ala min alifiyati lakin lamutesiluki ayya masilaki illa min bakiyati masilaki yakumullah wala mutashrab ayya mashrabi illa min bakiyati mashrabi iza lamutemudahani la teshimutini kí lóríire kó de èèyàn ní ọ lóòótọ́ wọ́n sì máa pé èèyàn ní ọ ta ló dé èèyàn látara rẹ̀. dádínú mi ká máa wá dàtí. tìrú wa bá ti ń sá fúrú ẹ̀yìn tẹ́ ń bọ̀ lẹ́yìn tá a bá da yín lóhùn kí lẹ́ẹ̀ fi ṣe fáàrí. wà á ń tẹnu mi ní. gbogbo ẹ̀kọ́ lówó. dádínú mi ká máa wá dàtí. ìmọ̀ ju gbogbo nǹkan lọ ìmọ̀ ní bí ọlá ìmọ̀ ní bí owó ìmọ̀ ní bí iyì. ìmọ̀ téèyàn bá ní yóò wá fi ọlọ́kàn balẹ̀ dáadáa yóò mú ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ dáadáa onílárí àmọ́lá ìdájọ́ tòní lórí tàdọ́sọ̀ kan pọ̀ sọ̀kalẹ̀ lórí ìdájọ́ rẹ̀ tó ń wò lónìí òun dáadáa lọ́la. ẹ̀sìn fi mí hàn gbogbo orú àwọn òde báyìí mo máa fi ń béèrè oore lọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run dẹ̀ ń tètè mọ́. alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillahi inna allaha yaghfiru dhunuba jami'an innahu huwal ghafurur rahim. àlùfáà wa ẹ̀sìn fi mí hàn owó máa kún ọlá máa kún. qul ya ibadiya alladhina asrafu ala anfusihim. ẹ lọ́ọ́ fọkàn balẹ̀ ṣé lójú ọ̀nà kọ́ọ̀kẹ́ yìí yóò dáa fún wa ń bẹ̀ lọ́la. la taqnatu min rahmatillahi. ẹ lọ́ọ́ fọkàn balẹ̀ ṣé lójú ọ̀nà wàhálà mímọ́ tẹ́ ń ṣe yìí àtàwa náà kò rí báyìí fáwọn náà lánàá. la taqnatu min rahmatillahi. wàláì kò rí báyìí rárá lánàá a jẹ ìyà ọmọ akéwù tí ó bá jẹ ìyà tó kún ahọ́n kò sì ní jẹ ọ̀rọ̀ tó kún agbọ̀n. la taqnatu min rahmatillahi. inna allaha yaghfiru dhunuba jami'an. èmi a máa sọ fún gbogbo ẹni tí ń bẹ lójú ọ̀nà yìí wípé sáà àwọn ẹrù kan ń bẹ tí ó bá ti sí nínú ẹrù rẹ fọkàn rẹ balẹ̀ pé ọlá 100% yóò dà ní. la taqnatu min rahmatillahi. àkọ́kọ́ ni takaburu ìgbéraga tí ó bá ti sí gbéraga nínú ẹrù ọmọ kéwú wàláì gbogbo ntẹ́yàn máa di nbí mímọ̀ ni ó di. la taqnatu min rahmatillahi. mo máa ju ẹ lọ o máa tó mi tí ó bá ti sínú ẹrù ọmọ alẹ́ kéwú
gbogbo ń táwọn olórí eré máa dì ń bi kéwú ní òdì. لا تقنطوا من رحمة الله. ẹ wà fáwọn àgbà Bonu Maliki. رضي الله تعالى عنه. àfa rẹ̀ ní Bonu Moti. رضي الله تعالى عنهما. àfa àgbà Bonu Moti. àwọn ni wọ́n kọ́kọ́ ṣe alfiya tiwọn ó sábà kọ alfiya Bonu Maliki. لا تقنطوا من رحمة الله. tí gbogbo ayé sì máa bẹ́ẹ̀. Ahmadu Rabbi la khaira maliki musalliyan ala nabiyyi Mustafa wa alihi mustakmilina sharafa wa alihi mustakmilina sharafa wa asta'inu la fi alfiya. Sẹ́rí báwọn ọmọ kéwú sẹ́rí kó dáa kéèyàn ọmọ kéwú lójú ọmọ kéwú ìwà àfàgbàtọ̀ wà ń wájú àwọn ọmọ kéwú tán wà ń lọ polówó dèdèrè sórí pé ọ̀fẹ́ sọ àwọn ọmọ àwọn ní dèdèrè ni tọ́lọ́wọ́n ọba sọ àwọn ọmọ àwọn ní dèdèrè àwọn ọmọ tiẹ̀ tó gbé pamọ́ wọn ni wọ́n padà di dèdèrè lọ́la. wa'asta'inullah fi alfiyya maqasidun nahawi biha mahawiyya. ẹ wo isti'ara fi ilmi albalaga afa wa Bonu Maliki nje masaleteti si al isti'aratu lọ́dọ̀ àwọn ní balaga afdalu min al kinayati wal kinayatu afdalu min at tasrih wa asta'inu allaha fi alfiya maqasidun nahawi biha mahawiyya maqasidun nahawi biha mahawiyya. ó wá ní tuqarribu al-aqsa bilafuzi mu'jazi wa tabzutu al-bazila biwadi mu'jazi. ẹ bá gbé wa taqtadi ridha bigayri sukhuti fa'iqa. ó ti kò tí ẹ wá jẹ létí etí mọ́ fa'iqatan alfiyata Bonu Moti. fa'iqatan alfiyata Bonu Moti. ó bá kọ́ débẹ̀ fi muqaddima nù muqaddima Bonu Maliki. gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. yakumullah. gbogbo ọmọ kéékèèké tó jẹ́ tọ́lábà tí ń bọ̀ wá má fẹ́ni tí ò rí wọ́ má fi ṣe yẹ̀yẹ́ má fẹ́ni tí ò rí wí tó ọ má fi ṣe yẹ̀yẹ́. wàtàkìtàdì ridha bigayri sukhuti fa'iqatan alfiyata Bonu Moti. fa'iqatan alfiyata Bonu Moti. sọ́ni gbogbo àwọn ọmọ ilé kéwù ni gbogbo wọn ní bò lówó lónìí. fa'iqatan. gbẹ̀yìn tí ń rí tẹ́ ń yí ẹnu padà gbogbo yín lẹ́ gba owó lọ́wọ́ mi lónìí. wa asta'inullah fi alfiya maqasidun nahawi biha mahawiyya. tuqarribu al-aqsa bilafuzi mu'jazi wa tabzutu al-bazila biwadi mu'jazi wa taqtadi ridha bigayri sukhuti fa'iqatan alfiyata Bonu Moti. fa'iqatan alfiyata Bonu Moti. ó wá kọ́ débẹ̀ yakumullah. láàrin ìgbà tó kọ́ dé pé fa'iqatan alfiyata Bonu Moti ó ní alfiya tòun ó ju alfiyata fáwọn lọ yakumullah. níbi tí ń kọ́ lọ́wọ́ ọlọ́run fẹ́ fi karama àfa rẹ̀ hàn àwọn ẹni ọlọ́run wọn ikú wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata. àwọn ẹni ọlọ́run wọ́n máa yípo padà ni wọ́n ikú láàrin ìgbà net alifiyatu ka'ala min alifiyati lakin
lamu tasiluki ayya masilaki illa min bakiyati masilaki Yakumullah. walamu tashrab ayya mashrabi illa min bakiyati mashrabi iza lamu temudahani la tashimutini. تقتدي بدابز غير سخطي قد ألفية تبني معتي إذا كانت ألفيتك على من ألفيتي ìwọ ọmọ kéwù mi pẹ̀lú ohun lẹ wálífíà tiẹ̀ bá tiẹ̀ ju tèmi lọ làmùtẹ́sílùkì àyà màsílàkì lámìmbàkì ìyá ti màsílàkì. ọ̀nà tí mo rìn kù náà lọ rìn alibarika mi náà ní bẹ lára rẹ̀ wàlàmùtẹ́sírabọ̀ àyà màsírábì lámìmbàkì ìyá ti màsírábì. mú mi kankan bí kankan ju àmukù mi náà lọ. Isalamu temudahani لا تشمتني ọba lè yìn mí má tó bú mi fi mí lẹ̀ jẹ́ n sùn dáadáa àfa jí báyìí ó wà ní wọ́n wá bí sọ́bù kí n fi darajatil akhir ṣé wàá fà. وله في درجات الآخرة wọ́n wá bí sọ́bù kí n àìsùn tẹ̀fùdílà mustawjibu sanai aljamila wallahu yakdi بهبات وافرة لي وله في درجات الآخرة لي وله في درجات الآخرة وهو بسبك عايز تفضيلا مستوجب ثنايا الجميلة والله يقضي. ó ṣẹ̀ṣẹ̀ wá ṣàdúrà fáfá rẹ̀ èyí rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá pé èyí rẹ̀ wá ẹ má jà wí báwọn ẹ bá ní èyí wọn fapò àtún wọn àgọ̀ tí ń ṣe wá táwọn ọkọ̀ dà والله kẹ́límà èyí wọn ṣẹ̀ṣẹ̀ wá fapò kò tọ́ lẹ́nu pọ̀nmọ́ kó ní ìgbín odò والله kò يكدي tọ́ lẹ́nu àtọ́rọ́ àbáwọn láyé wọ́n sì ti kọjá. وافرا ahọ́n tọ́ bá mọ̀ pé tí wọ́n bá fi bu ẹ ó máa dùn ẹ má fi bu ẹlòmíì. والله يكدي بهبات وافرا